ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo tẹ̀tí bẹ́ẹ̀ tẹ̀tí láǹfààní àti mọ́ gbọ́ wa àti mọ́ wò wá lórí ìkànnì wa mọ́ àwòrán Dígí Naija TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé aláǹfààní àti mọ́ jáǹsì àti mọ́ gbé níbẹ̀ àti mọ́ fi tó yín létí àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàrọ̀ oòjíire yálà lábala òṣèlú ìròyìn amúlùdùn tàbí abala eré ìdárayá agboolé yúnànà là báyìí láàrin àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò NURTW bí gbogbo àwọn alága agbègbè nípínlẹ̀ Èkó ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí wọ́n kóra wọn jọpọ̀ tí arákùnrin kan sì ṣe agbẹnusọ fún gbogbo wọn látàrí bí wọ́n ti ṣe rọ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti kìlọ̀ fún Alhaji Musiliu Ayinde MC Olúọmọ pé kó jáwé àgbéjẹmọ́wọ́ kó di Àbújá tó wà kó ṣe bẹ́ẹ̀ kó dìímú kó fi Èkó sílẹ̀ fún Tàfàṣégò ó jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún pé bí a ti ṣe pàdánù ìbò ti sáà tó lọ ó ní a ò lè wá pàdánù ti eléyìí ò nítorí eku ti ń ké bí eku ẹyẹ ti ń ké bí ẹyẹ bákan náà ọmọ ènìyàn sì ti ń fọ̀n bí ọmọ ènìyàn ó ní gbogbo ribiribi gudugudu méyà àti yàyà mẹ́fà tí MC Olúọmọ kọ̀ láti ṣe nígbà tí ó fi jẹ́ alága ti ìpínlẹ̀ Èkó ó ní ohun gbogbo náà ni Tàfàṣégò ṣe bẹ́ẹ̀ ló ti mú ṣe lọ́kọ̀ọ̀kan báyìí o bákan náà ó rọ gómìnà ìpínlẹ̀ Èkó gómìnà Babájídé Sanwó-Olú láti má fi ààyè ìtìlẹ́yìn kankan rárá fún MC Olúọmọ bó ti wù kó kéré mọ́ ẹgbọ́n ṣe wàhálà lónìí wàhálà lọ́la lágboolé Union kí gan la lè sọ pé ó ṣokùnfà wàhálà ọ̀hún ṣèkánì lákòótì Alhaji Musiliu Ayinde ṣe alága ní ìpínlẹ̀ Èkó ṣèkánì sáwọn ṣèkánì kò dáa ní àbí wọn ò gbìyànjú tó ẹ wo ìyàtọ̀ bá kọ sẹ́yìn náà ẹ mú gbàgbé láti bá fi sọ sábàlá àríwísí ìyẹn comment section bákan náà kẹ́ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ ṣe kájọ gbọ́ àlàyé ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni Alhaji Kazeem Ọlánúkan Kétu Ẹnukáluwa à ń fi àsìkò ibẹ̀ pírẹsidẹ́ǹtì wa President Bola Ahmed Tinubu ọlọ́wà lọ́rẹ̀ ni wọn. Kí wọ́n bá wa sọ fún Alhaji Musiliu Akínsànyà tí obìnrin mọ̀ sí MC kó fi Èkó sílẹ̀ fún Ségò lásìkò Ségò gbogbo wa là ń gbádùn. Gbogbo nǹkan tó jẹ́ nǹkan tó dánú ṣe Union ló ń ṣe fún wa. Gbogbo ibi tẹ́yìn ìbò tí a fi lùsì ìbò tó lọ a lè lùsì ìbò lélẹ̀. Inú ń bí àwọn ọmọ ẹgbẹ́ nígbà yẹn níṣẹ́ inú òbí anybody mọ́. Àti jẹun àti mu ìyàwó oúnjẹ ọmọ ń jẹ gbogbo ara ló ń jẹ gbogbo wa la máa dìbò yẹn. Ẹ jẹ́ pé ọ̀gá wa máa mọ̀ pé gbogbo ọmọ national union ló ṣe kí ni ló dìbò. A dẹ̀ ń fi àsìkò yìí bẹ gómìnà wa gómìnà Babájídé Sanwó-Olú kí wọ́n má sọ̀pọ̀tì MC Olúọmọ kó lọ fèsì àwọn ibi tó wà 36 states la ní including FCT Abuja that's 37 states iṣẹ́ pọ̀ tó lè lọ ṣe ní Zamfara Kaduna wà ń bẹ̀ Èkó kó fi sílẹ̀ fún Mustapha ọmọ Ségò akẹ́kọ̀ọ́gbẹ́ni wa ìgbẹ́ táwọn àtọ̀ tó ní pé àwa ti ń gbádùn báyìí àwa tí Ségò Ìkòròdú rò là ń sọ̀rọ̀ ẹ̀ gbogbo àtàwọn ń bí ṣáàmà ní gbogbo wa ikò ní gbogbo wa ládẹ̀jẹ̀ àdúgbò wa mú àfi yé Mustapha Ségò báyìí pé ẹ̀yìn ẹ̀ làwa ṣe kí ni. No going back. Kétu wa o. Ẹ káàbọ̀ padà ṣé àlàyé ọ̀rọ̀ náà lè ṣe bẹ́ẹ̀ lẹ́ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ a ó rí gbọ́ nínú fọ́nrán ọ̀hún wípé wọ́n rọ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu láti kìlọ̀ fún Alhaji Musiliu Ayinde láti jáwé àgbéjẹmọ́wọ́ sí Àbújá tó ṣe bẹ́ẹ̀ tó wà ó kó fi Èkó sílẹ̀ fún Tàfàṣégò bákan náà wọ́n rọ gómìnà ìpínlẹ̀ Èkó gómìnà Babájídé Sanwó-Olú láti má fi ààyè ìtìlẹ́yìn kankan báyìí òkè owó mọ́ láti má fi sílẹ̀ fún MC Olúọmọ o àbẹ́rẹ́ pé ọ̀rọ̀ ń ṣe bẹ́ẹ̀ ò gbẹnu tán ẹ gbọ́ ṣe ká ní sáà Olúọmọ ṣe ká ní kò tún wọn lára ní àbíkílẹ̀ ń lè bá àrísọ sí gbogbo awuyewuye ọ̀rọ̀ ọ̀hún nítorí tẹ́ bá gbọ́ dáadáa nínú fọ́nrán ọ̀hún wọ́n tún jẹ́ kó dé mọ́ pé àwọn tí ń gbádùn báyìí o Èkó ti ń ké bí eku bákan náà ẹyẹ ti ń ké bí ẹyẹ tó ìyá tó bá kọ sẹ́yìn náà bó bá ṣe rí létí yín bẹ́ẹ̀ bá ṣe rí sí gan ìmọ̀ gbàgbé láti bá wa fi èrò tí náà sọ sábàlá rí sí ìyẹn comment section bákan náà kẹba like kẹsì bá ṣe kẹfì sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì Dígí Naija TV àwàní tiyín ní tòótọ́ torí àwọn onímọ̀ rẹ̀ jù báyìí lọ ẹ ṣé fún wíwò àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa a ó tún mọ́ bá yín pàdé nígbà míì lọ́jọ́ mi lórí ìkànnì kan náà àǹdágbé báyìí fún yín pé ó dàbọ̀.